Abimbola aya Peter Oyèdèjì ọlọ́jọ́ bíi tòní òkú ọdún òkú ìyèdún àṣeyí ṣàmọ́dún nínú ọlá ńlá àtọrọ̀ tó pọ̀ rẹpẹtẹ. Òní ọjọ́ keje oṣù kẹta làyájọ́ ọjọ́ ìbí yín ẹ ó ṣọ̀pọ̀ ọdún láyé. Abimbola aya Peter àmọ́ bí ọjọ́ akíkanjú obìnrin takuntakun aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ owó mama Isaac mọ̀mísí Israel mama Abraham iṣẹ́ tó ṣe lórí ọmọ òní dalẹ́ tòfo òní bá wọn nájà wérewére lágbára Ọlọ́run ọba. Erinmoje ni ọ́ ọmọ sàjà ọmọ eléwé ládọ́gba ìmọ̀dún sàn ọmọ arìnmáṣìnà lé ọmọ olówù tí ń dọ́gbìnrin lábẹ́ aṣọ ilé ìmọ̀dún abilẹ́rìn ẹni ìmọ̀dún bá fọwọ́ bà tí ò bá lóyún ọmọ tán lára olúwa rẹ̀ ni. ẹ̀yin lọ́mọ wágun má wẹ̀rìn lógun wọ́n ní bẹ́ẹ̀ ò bá wẹ̀rìn lógun wọn alápò dẹ wọn lọ́kà bàbà wọn ní bàtà pèrèdé wọn ní àtọ́jú àtàrẹ tí wọ́n fi jìmọ̀ lójú oorun nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. ìjẹrin òṣùwọ̀n ẹni Erinmoje bá ta lọ́fà tí ò bá kú a sì mọ òwọ́wé lọ lórí bí igi ni. Abimbola Erinmoje ni ọ́ ọmọ sàájà ní pópó olówé kórìjì òpẹ́ láyé olórí láàfin Abraham ẹ̀dọ́ níṣẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀ ọmọ arókò tayò ni wọ́n arókò ta pẹ̀pẹ́ ọmọ lọ́pọ̀ ìdẹ àdó torí ogun rọ̀ wálé ayé àdó torí ogun sójà ti rọ̀rọ̀ nínú ilé àwọn ọkọ rẹ̀ ọmọ àgbè ló ṣèdí rúgudu àdó ṣèdí kìnkì ohun tádò lè gbé mi bàbá ńlá kèrègbè ò lè gbé mi nílé àwọn ọkọ rẹ̀ kórìjì òpẹ́ láyé Abimbola ibùjókòó rẹ̀ ò ní burú yóò mọ dùn ní kò ní kan. Adémọ́lá Ògúnlùsì aláṣẹ Joseph and Gideon Automobile Nigeria Limited ló ní pé òkú ọdún òkú ìyèdún ẹ ó ṣọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ọba òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lè wàá fọwọ́ pa ó wàá fèrègì jóbi tuẹ̀tuẹ̀ kò sí bó ṣe lè pẹ́ ní ayé tó òní mọ sàárè ọmọ òní dìdàkudà láṣẹ Elédùmarè ọba. Adémọ́lá Ògúnlùsì ló wí pé long life and prosperity ìgbà ọdún kan.